mo lóyún oṣù 5 ọ̀rẹ́ mi lóyún oṣù 3 fọ́kọ mi. ọ̀rẹ́ yín tó lè wọ tájọ́ ń jẹ drama yẹn pọ̀ débi wípé mo gbé nǹkan jẹ. Yes, mo gbé nǹkan jẹ pé o tètè wá tán báyìí. Toyún kí ló kù? Yes. ṣé n tó gbé yín kúrò nílé wọn nìyẹn? Bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ yín wá ńkọ́? Anyway, mi ò mọ where about mọ́ bóyá wọ́n jọ wà papọ̀ bóyá wọ́n ti túká I don't know but wọ́n máa bímọ tó 3 bí ọ̀kan fún àwọn tí mo gbọ́ gba tó bímọ mo lọ síbẹ̀ mo lọ. kí lẹ lọ ṣe lọ ṣojúṣe àbí lọ ṣe tọrẹ? mo kàn lọ sí clinic mo gbé oríṣiríṣi nǹkan dání lọ fún mi àdẹ̀parí rẹ̀ àzá ó dẹ̀ dá mi dúró òtó òpó fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá the next thing ó fẹ́ rape mi. wọ́n fẹ́ fipá bá yín lò. ó nà mí ó fọ́ gbogbo ojú mi ó ṣe gbogbo ẹ̀ at the end of the day mi gan-an ti wá rò pé wo tó bá jẹ́ pé kó o lè bá a rí kó o ṣe nǹkan tó fẹ́ ṣe ni máa ṣe wà lálàáfíà kúkú wá ṣe é but by the time tó fi máa sọ bóyá torí pé stress tó ti pọ̀ jù nǹkan ọmọkùnrin tiẹ̀ náà ò lè mọ́ bí mo ṣe escape pé wọ́n rape mi tí mi fi dé sọ wípé wọ́n rape mi ní industry nìyẹn so ìyẹn gan lásán ó tó kí n sọ pé mo fẹ́ padà. wọ́n wá nà yín. wọ́n nà mí o. ojú yín yíbò. mi ò ríran mọ́ mo rò pé ojú mi fọ́ ni mo gbọ́ gbà mo ní mo kú o. kò dẹ̀ sáwọn èèyàn tó wà ń bẹ̀ tó dá sí. kò sẹ́nìbọ̀dì tó máa dá sí alẹ́ ni àgbọ̀ngbà yẹn wọn bá ti fi mo fẹ́ lọ sí ìlú òyìnbó wọn bá ti fi gba pátá nídìí mi. ọpẹ́lọpẹ́ Ọlọ́run àwọn actor kọ̀ọ̀kan náà wà tó ya ẹ̀hàn ọ̀nà tó jẹ́ pé lórí burúkú ni wọ́n o mi sọ́rí láti sọ ẹni tó máa bí da kó wá fèsì mi. ẹlòmíì sọ mí lẹ́nu wọ́n ní mò ń fowó ra róò ẹ dákun róò mélòó mò ń ṣe tí mò ń fowó ra róò mi fowó ra róò rí láyé mi. wọ́n sì bá mi sùn rí nítorí iṣẹ́ kò ṣẹlẹ̀ rí ẹni tó bá ṣe rí kó bọ́ọ̀tà kó wá sọ eléyìí tí ìbá ṣẹlẹ̀ sí mi wọ́n sì ní fún mi iṣẹ́ náà ń jọ́ yẹn náà lọ́hùn tí wọ́n ti fẹ́ rèpù mi yẹn. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ṣẹ̀ dé ẹ bá mi fi kalẹ̀ sí lẹ́nìí kí n tó bẹ̀rẹ̀ mo sọ fún yín mo ní ọ̀dọ̀ àwọn obìnrin tí wọ́n wà ní ẹ̀ka eré àgbéléwò ibẹ̀ ni mo máa yà sí lóòótọ́ ká má parọ́ ká má jalè mi sọ fún yín lẹ́ni tí mò ń gbé bọ̀ àmọ́ mo wá fẹ́ ṣàlàyé wọn díẹ̀ nínú pé kéèyàn dà kóbìnrin rẹwà wọ́n wà náà nínú pé kóbìnrin mọṣẹ́ ayé ìgbà yẹn ló máa ní kí ni àwọn obìnrin wọn kàn pàṣẹ wọn ni wọ́n ń tì wọ́n ní gan mọ́ nínú kóbìnrin mọṣẹ́ àwa fọwọ́ ẹ̀sọ̀ yà pé wọ́n mọṣẹ́ iṣẹ́ dẹ̀ mọ̀ wọ́n nínú kóbìnrin ní ìwà ìrẹ̀lẹ̀ ìwà tútù tẹ́ pé àgbọ́ complain àgbọ́ scandal wọn ò ní fẹ̀yìn gbolẹ̀ ń bí wọn ò ní àwọn oníyẹn bẹ̀ yẹn ẹjọ́ lọ ọmọ wa wò pé irú àwọn ènìyàn yìí lóòótọ́ ó dáa kí a máa ṣe àfihàn wọn fún àwọn èèyàn tí wọ́n lérò wípé kò ṣeé ṣe torí àwọn èèyàn kan tó lérò wípé kò ṣeé ṣe wá ní àwọn tó ń ṣe wọn kúkú kí ń jáde kí n gbé wọn wá sórí ètò ànírárá o kì í ṣe ibi tọmọ lókà ẹ̀yin wá lórí ètò Oyinmomo ẹ bá mi kí arábìnrin Victoria Àkànkẹ́ Àjíbọ́lá tí gbogbo yín mọ̀ sí ọmọ local ṣe wà dáadáa mà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ojú tó rí yín igbó. bẹ́ẹ̀ ni iṣẹ́ náà ni kọ́lọ́ ń ṣàánú wa. Ọlọ́run adé ṣàánú wa. àwọn èèyàn kan ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ẹ lọ ìlú ọba ẹ lọ lóyìnbó ẹ lọ Amẹ́ríkà pé ó ti kó kúrò Nàìjíríà àti ìyẹn búdú ṣé ìwà wa ni ò dáńgbé ní àbí báwo ṣe ti relocate. rárá o kò rí bẹ́ẹ̀ o mi ò relocate ṣe rí ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ lílọ sí òkè òkun mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Saheed Òṣùpá ló kọrin wípé nǹkan tá a la fẹ́ dà láti ń dà ẹ̀ kọ́lọ́run wá jọ nínú àánú rẹ̀ kó túbọ̀ jẹ́ ká dáadáa sí i mo kàn lọ wéré mo dé ni in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà advice mi gbà yẹn pé kí ló gbàgbé sí Nàìjíríà kí ló tó relocate kí ló tó ṣe kinní kan mu ní rárá
kò síbi tó lè dàbí ilé lóòótọ́ tá a bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú wa a máa rò wípé kinní kan síbẹ̀síbẹ̀ ọmọ àlè ló máa fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀ tí èmi bá lọ tẹ́yìn bá lọ àwọn wo ló fẹ́ kù àwọn wo ló fẹ́ tún ṣe mi ò relocate o mo lọ mo dẹ̀ padà wálé. tán ẹ lọ ẹ̀dẹ̀ padà wálé. bẹ́ẹ̀ni. ẹ kọ́kọ́ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín náà torí wọ́n ti ń retí yín ó tó bí ọdún mélòó kan tó ti ń fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé ọmọ ló kà ń kọ̀. ó dáa ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lódò lẹ́yìn odi mo kí yín níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa lákòókò yìí bóyá ọ̀sán lẹ́wà bóyá àárọ̀ lẹ́wà bóyá ìyálẹ̀ta lẹ́wà mo kí yín wípé ẹ kú lé o torí wípé ẹ kú lé làákàrà lé bẹ́ẹ̀ ẹ káàbọ̀ làákẹ́rú ọ̀nà ẹ rè wá làákẹ́ ni gbogbo tó bá ń lọ sájò pé kó lọ láyọ̀ kó bọ̀ wálé láyọ̀ ẹ kú lé níbi gbogbo láàyè gbogbo tẹ́ ẹ ti ń gbádùn ètò yín ètò wa Oyinmomo pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín àti àwọn àlejò rẹ̀ náà. wọ́n ti ṣe free promo fún mi did you see it ṣé dá mi ò pọ̀ létí yín ni. ó pọ̀ bíi. ẹ jẹ́ bèrè lọ́wọ́ yín dádì Yorùbá mọ́mì wá láti ìpínlẹ̀ Èdò báwo ni upbringing yín ìdàgbàsí yín báwo ló ṣe rí. ẹ ṣe mọ̀ pé nígbà yẹn dádì wa sójà ni wọ́n dẹ̀ máa ń lọ kákàkiri mo rò bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ilẹ̀ tí ò bá tojú èèyàn ṣù òkùnkùn bẹ́ẹ̀ ó máa ń ṣòro láti rìn so mo mọ̀ wípé orí ló gbé wọn pàdé ara wọn ló jẹ́ kí ọ̀rọ̀ tèmi fi apá kan jọ ilẹ̀ Ìgbò apá kan jọ ilẹ̀ Yorùbá bá a ṣe wáyé páàrí òun là máa ń rí so sójà ní dáàdi wa mo rò wípé bóyá ibi tí wọ́n ti ń gbé wọn lọ́ngbà yẹn ni wọ́n ti ṣalábàápàdé ara wọn reason tí ìrìn àjò tèmi ṣe jẹ́ oníbejì nìyẹn. èdè wo lẹ wá gbọ́ jù. ìsọmọ àlefa. ẹ gbọ́ Yorùbá tààrà. mo gbọ́ Yorùbá tààrà kódà ẹ lè fi búrẹ́dì komi lómi ọbẹ̀ fa. tọ ṣé wàá gbédè màmá. ẹ wo a gbọ́ tátàtà bọ̀ mi ò gbọ́ bọ̀ mo gbọ́ tátàtà mi ò lè sọ bọ̀ mo gbọ́ Yorùbá mo dẹ̀ lè sọ. ìyẹn gangan o ẹ̀yin náà mọ̀ o. ká má parọ́ ká má ṣèké mo gbọ́ èdè bàbá mi mo gbọ́ èdè abínibí wa. ìyẹn dáa gẹ́gẹ́ bí ọmọlúwàbí ilẹ̀ káàárọ̀ oòjíire. bẹ́ẹ̀ni tó ẹ wá jẹ́ ká wò ó nígbà tẹ́ yà sí acting kí ló sún yín síbẹ̀ ṣé n tó wù yín ni àyàbá ni àbí ẹ ṣàjẹ́ ká fi ṣu síná ká máa wọ́bẹ̀ ni ó jẹ́ ṣé n tí bàbá àti ìyá fọwọ́ sí ni àbẹ́yìn gan lẹ̀ jára yín gbà pé ẹ wò ó ẹ jẹ́ kí n lọ fèsì ayé mi. nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó bó lè jẹ́ wípé kò ń ṣe wípé nǹkan tó dùn máwọn òbí mi nínú nítorí pé ẹ̀gbọ́n mi kan ti wà tó ti ṣiṣẹ́ tíátà rí ọkùnrin làwọn but torí pé àwọn òbí wa ò gbà bàbá mi jẹ́ ẹ̀dá kan tó máa ń fẹ́ kọ́mọ kàwé gan-an ó dẹ̀ máa ń fẹ́ dúró lórí ìpinnu pé nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe a dẹ̀ bẹ̀rù bàbá mi gan-an ṣùgbọ́n kò tọ́jọ́ kò tóṣù tí ọlọ́jọ́ fi dé kò pẹ́ púpọ̀ at least dáàdi wa ti kú láti 1988 yes 38 years báyìí yes wow so ní dáàdi wa ti kú 38. mọ́mísí wa ló ń tọ́ wa àwọn náà wọ́n burú gan bàbá mi tiẹ̀ ṣe wa friendly but mọ́mísí mi burú gan bọ́ síbẹ̀síbẹ̀ ṣe mọ̀ pé wọ́n ní bá ṣe wáyé páàrí òun la máa ń rí èmi ti like láti máa ṣe eré orí ìtàgé láti ilẹ̀ láti kékeré láti máa ṣe then Christian ni wá a máa ń ṣe ní church a máa ń ṣe gbogbo ẹ̀ ẹni tó wá jẹ́ kí tíátà wù mí gangan tí mo máa ń wò tó pé every time tí n bá ti ń wò mo máa ń ríra mi nínú wọn àbí kí n sọ pé mò ń rí wọn nínú mi mọ bí woman yẹn ṣe máa ń jọ lójú mi òun ni Mama Rainbow. So then time tí Ìrètí Adékọ́lá tí àwọn náà jáde ń gbà yẹn tíátà wù mí lọ́pọ̀lọpọ̀ a dẹ̀ ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ but màmá mi ṣáà insist rárá sẹ́ẹ̀ ó ní ṣe kinní kan ni àlọ́léèwé ọ̀tọ̀ ní course tó yẹ kí n lọ ṣe mo kọ́kọ́ lọ ṣe course yẹn mo tẹ́ wọn lọ́rùn later
mo tún padà lọ ṣe distance learning ní UI mo lọ rí di theatre art. Kọ́ọ̀sì wo lẹ kọ́kọ́ ṣe? Computer science. Tẹ́ fi tẹ́ wọn lọ́rùn. Yes. Mo kọ́ lọ ṣe computer science ẹ wo ó da nǹkan tó fẹ́ kí n lọ ṣe gangan mi tẹ̀ wá ṣe ó da eléyìí ni mo aṣáàtúnjọ dàrú mo ṣe computer science ìgbà tí mo kúrò ńbẹ̀ wọ́n ṣàrí kí mo yẹn ṣe náà mo yẹn ṣiṣẹ́ tíátà ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ tó jẹ́ wípé mo nígbàgbọ́ wípé ibi tí orí bá sọ pé ẹ̀dá máa dé láyé ẹ̀dá máa débẹ̀ náà ni o torí àti kọ́ ni lóòótọ́ ni mo ti ń ṣiṣẹ́ tíátà bọ̀ kí ló jẹ́ kí iṣẹ́ tíátà túbọ̀ mi ò sọ ọ̀rọ̀ irí ibi ló máa jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo máa sọ mo ti ń ṣe tíátà right mo ti ń bá àwọn Magbamilóyè mo ti ń bá wọn ṣiṣẹ́ tó jẹ́ Christian àwọn main Mike Bamilóyè àti Gloria Bamilóyè yes tó jẹ́ àwọn Mount Zion àwọn Mount Zion tó jẹ́ àwọn Christian line mo sì mi fara mọ́ yẹn because mo sì mi believe pé tó bá lọ join iṣẹ́ tíátà tó jẹ́ wọ́n believe iṣẹ́ ilé pé secular ni àwa ń ṣe pé iṣẹ́ ayé ni wọ́n believe pé odidi Sunday school teacher odidi assistant master báwo ló ṣe máa wá lọ join iṣẹ́ oníhòòhò tó kàn máa rìn òhò wọ́n believe pé gbogbo nǹkan táwọn èèyàn máa ń sọ níta wọ́n ń ṣe kinní kan wọ́n ń bára wọn ṣe wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo wọ́n believe pé bẹ́ẹ̀ náà ló ṣe rí so wọ́n fún mi wọ́n fàyè gbà mí rárá wọ́n gbà kí n lọ ṣe but ìgbà tá tí wọ́n á ṣe kinní yẹn lọ tá tí wọ́n á ṣe kinní yẹn lọ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sí mi ni mo sọ pé tó bá jẹ́ wípé mo ti gbọ́n nígbà yẹn ó ṣeé ṣe kí nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn má ṣẹlẹ̀ sí mi ìgbà tí mo marry mo wà nílé ọkọ nígbà yẹn mo wà nínú oyún oṣù 5 ọ̀rẹ́ mi lóyún oṣù 3 fọ́kọ mi mo wá wò pé ká sọ wípé ó lọ fúnyàn mí lóyún níta ó lè ṣe fún mi ẹ mọ̀ pé àwa ọmọ nulé ọmọ church ni wá mi ò ní òye ó ṣeéṣe tó bá jẹ́ wípé mo ní òye mo gbọ́n báyìí nígbà yẹn kí nǹkan tó ṣẹlẹ̀ sí mi má ṣẹlẹ̀ sí mi then ẹ mọ̀ pé ńgbà yẹn wọ́n máa sọ wípé tán bá fi lè sọ fún ẹ pé olúwa ti yàn fún ẹ olúwa sọ pé ò ní fẹ́ gbé ìgbésẹ̀ kọjá ìgbésẹ̀ yẹn pé wọ́n ti sọ pé ìgbà yẹn ló dàbí wípé tí mi ò bá fẹ́ ẹni yẹn mọ́ mi ní lọ́kọ mọ́ láyé ṣé mọ̀ pé àwa bíbélì sọ fún wa wípé kí àkété kó wà láìléèrí ó sọ fún wa wípé kíní yẹn ló máa ń ríngì bẹ́ẹ̀ lórí wa pé báwo lẹlòmíì ṣe máa rí mi yàtọ̀ sí ẹni tí mò ń fẹ́ bíbélì kan náà ló sọ wípé ohun ìkọ̀ṣẹ́ kò lè ṣaláì máa ṣẹ̀ ó ní ó wá fi wọ́n ré pọ̀ wọ́n mọ̀ ó ní ègbé ní fún ẹni tí òun ìkọ̀ṣẹ́ tí àtọ̀dọ̀ rẹ̀ ṣẹ wa ọ̀rẹ́ mi tájọ́ ń jẹ tájọ́ mu in fact ìgbà yẹn èmi sì máa ń kórìíra bákan òun ni ò jẹ́ kí n mọ bó ṣe ń kórìíra tí mo bá bọ́ pint menstruation ń dì tí gbogbo a máa ń fẹ́ wò pé kinní kan ó máa fò fún mi ó lè gbé wọ̀ níbi tí mo believe pé ó love mi tí mo love ẹ̀ dé kí ni ká ti wá gbọ́ mo lóyún oṣù 5 ọ̀rẹ́ mi lóyún oṣù 3 fọ́kọ mi. ọ̀rẹ́ yín tó lè wọ tajọ́ ń jẹ mo wá sọ ń gbà yẹn pé kò possible mi lè ṣorogún kò síbi tó ti wà ní bíbélì pé kinní kan so but ọkọ mi gbà yẹn kò fẹ́ gba girl yẹn kò fẹ́ gba oyún ẹ̀ crisis ṣẹlẹ̀ torí wípé bàbá ọkọ mi pastor ni ìyá ọkọ mi prophetess ni wọ́n ní church àwọn tó wá jẹ́ family girl yẹn wọ́n wá máa ń kó tọ́ọ̀gì wá sádùúgbò láti wá máa da church rú wọn ò lè help situation yìí pé kan sọ pé àwọn fẹ́ lọ èmi sọ pé mi lè ṣorogún pé kò possible. ẹ̀yin dẹ̀ lẹ kọ́kọ́ dé ẹ̀yin lẹ lọ́kọ. kínní yẹn drama yẹn pọ̀ débi wípé mo gbé nǹkan jẹ yes mo gbé nǹkan jẹ pé o tètè wá tán báyìí toyúntoyún kí ló kù yes pé kí ló kù ọmọ ìkéré kan ló sáré lọ sọ fún bàbá ọkọ mi pé nǹkan báyìí kan wọ́n ṣàṣàrí bẹ̀rẹ̀ sí ní fún mi ní antipoison wọ́n ṣe oríṣiríṣi wọ́n try
but èmi kí n kíní létí àwùgbẹ́ ó pè mí ká sọ pé mo fetí gbọ́ ó pè tó jẹ́ pé mi ò rí ẹni náà mi ò mọ̀ mo believe pé tó bá fẹ́ pa mí ó easy fún láti pa mí because a ti close jù bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ ìgbà tó yá mo wá lọ bá àwọn Magbamilóye ṣiṣẹ́ kan mo gbàgbé oko yẹn mo wá pàdé bọ̀bọ̀ kan yẹn ló wá invite mi pé mo dẹ̀ ti lọ sí tíátà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ti sá kúrò mi ó wá invite mi pé àkílẹ̀ tó padà wá sí mo gbàgbé orúkọ tó ń pè wọ́n gbàgbé náà sí sẹ́kúlà mi ò fẹ́ ṣe sẹ́kúlà jàre torí mọ tí mi kì í níwọ̀n ní ẹ̀pọ̀ ṣé wọ́n kàn torí mò ń ronú mo wá ń gbẹ àwọn èèyàn ti ń kàǹtẹ̀ sí another thing but èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí torí mo jẹ́ ẹ̀dá kan tẹ́ pé mo believe pé anything tí má fẹ́ sọ tí má fẹ́ bá ẹ sọ kí n kúkú bá Ọlọ́run sọ torí pé ìrìn àjò ibi tí wọ́n fi ẹsẹ̀ wa lé nìyẹn so gbogbo kìíní yẹn ṣáà lọ bẹ́ẹ̀. ṣé n tó gbé yín kúrò nílé wọn nìyẹn. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ yín wá ń kọ́. Anyway mi ò mọ where about mọ́ bóyá wọ́n jọ wà papọ̀ bóyá wọ́n ti túká I don't know but wọ́n máa bímọ tó mẹ́ta bí ìrànkan kan fúnra wọn tí mo ì gbọ́ gba tó bímọ mo lọ síbẹ̀ mo lọ. kí lẹ lọ ṣe lọ ṣojúṣe àbẹ lọ ṣe tọrẹ. mo kàn lọ sí clinic mo gbé oríṣiríṣi nǹkan dání lọ fún wọn ìjọ kúrò ń bẹ. Wow, okay, ẹ jẹ́ n jókòó dáadáa. Ẹlòmíì ti wùwà hypo sẹ́yìn, kódà ẹlòmíì ti wùwà sniper. So, kí wá ló wá jẹ́ kẹ́ dúró nínú tíátà? Nítorí wípé mo ti rò pin. Mo believe mo ríra mi bí mi mọ̀ bí mo ṣe lè bí nǹkan tí mo jọ. Mo need èèyàn láti dúró tì. Mo need àwọn èèyàn láti bá sọ̀rọ̀. Ṣẹ̀dẹ̀ iṣẹ́ tíátà. Àwọn èèyàn náà ti ń kẹ̀ní wọn o. A ní ronú kankan. O wá lè kúrò bóyá kó lo 100 years ní location ò ní ronú. Tó bá ti lè ń kúrò nílé báyìí bóyá ìbànújẹ́ kankan ṣẹlẹ̀ sí ẹ tó bá ti lè rántí pé mo fẹ́ lọ sí location yẹn ló máa wà lórí ẹ ò ní torí pé mi ò fẹ́ ronú torí pé mi ò fẹ́ para mi dànù torí pé mi ò fẹ́ ní depression ni mo ṣe padà sínú tíátà mo ti kúrò tẹ́lẹ̀ kí n tó padà ìgbà tí mo padà náà despite gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo sì mi ò accept. Wọn ò tún sì gbà náà. Wọn accept. Ìgbà wo lẹ wá jara yín gbà lọ́wọ́ wọn? Àwájọ wà bẹ́ẹ̀ títí àṣàjọ ń bá lọ àwọn bínú tí wọ́n dúró sí wọn èmi náà ṣùgbọ́n mo wá pàdé ẹnìkan ẹni yẹn ló wá ló bá wọn sọ̀rọ̀ pé kò dẹ̀ rí bẹ́ẹ̀ o pé orúkọ ọmọ nìjánu ọmọ kò ń ṣe gbogbo ẹni tẹ́ ń rò pé aṣẹ́wó ló ń ṣe nínú tíátà ilé onídọ̀tí ni kò ń ṣe gbogbo wọn lónídọ̀tí o background tó ní kálukú gbé wá láti ilé ó máa ń tẹ́ ò lórí ọmọ tó wọ́n bá dé ta bí mo ṣe wà yìí ẹ má ṣì mí gbọ́ o mi ò sọ wípé mo saint o àmọ́ mo decent torí pé tí mo bá ti rántí ilé tí mo ti wá tí mo bá ti rántí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn màá tún ìjókòó mi jó torí nígbà míì wà ṣé Christian ni yàbí Muslim Christian ẹ má máa gbàdúrà o bẹ́ẹ̀ni mo lè bá yín bẹ́ẹ̀ tẹ́ ẹ lè gbàdúrà tó ni possible aládùúrà ni mi. Thank God pé mi àti Mùsùlùmí parí ìjà kó tó di pé wọ́n ṣaláìsí ní 2010. Àparí ẹ̀ wọ́n fọwọ́ sí pé okay no problem sì ń sọ pé nǹkan tó ń fún ẹ níjọ́ ènìyàn kí n máa lọ. Ìyẹn ṣẹlẹ̀ ní ó dáhùn pé ìgbà tí mo ṣe first movie mi tí mo kọ́kọ́ produce the film that was 2006. 2006. 2006 sí ìgbà tá a wà yìí 20 ọdún là ń sọ̀rọ̀ yìí. Ni mo kọ́kọ́ produce the first movie mi tí mo pè ní Arẹwà Ìjọ. So ìgbà yẹn ni mo tún mi ṣẹ̀ṣẹ̀ ìyọnu àwọn
mo ní ẹnìkan gbà yẹn marketer ni òun ló wá try láti bá mi bá wọn sọ̀rọ̀ wípé no kò rí bẹ́ẹ̀ ó depends lórí pé then gbogbo nǹkan tó ń ṣe yẹn kò kí ń ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa a máa interpret script ni pé okay a fẹ́ kọ́ àwọn tó jẹ́ aṣẹ́wó a fẹ́ kọ́ wọn ní ẹ̀kọ́ reason tá a ṣe wọ́n ní kò ń ṣe pé bí ìwà wa ṣe rí nìyẹn mo dẹ̀ pa àwọn pastors mi kọ̀ọ̀kan náà lọ wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ yọ̀ǹda okay tó bá jẹ́ pé nǹkan tó máa make it happen nìyẹn wọ́n wá sọ gbólóhùn kan lọ́jọ́ yẹn lọ́hùn wọ́n ní ṣé o rò pé iṣẹ́ tíátà tó jẹ mo ní yes ó tó jẹ ó wá ní okay mo tún gbà àmọ́ tí o ò bá fẹ́ jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ tí o ò bá fẹ́ sun ibi tó rí tó ò bá fẹ́ ṣẹrú ẹlẹgbẹ́ ẹ̀ òun láti mú nǹkan kan mọ́ kó tó di gbogbo gbà yẹn mo ti ń ṣe make up mo ti ń ṣe make up at least mo bẹ̀rẹ̀ sí ní ṣe make up láti 2002 ẹnìkan Túndéọlá Yusuf director ni wọ́n sìn mo kàn ṣe rehearsal lọ́jọ́ kan ló kàn pè mí pé mo rí ẹ pé Ọlọ́run lè jẹ́ kó great ní mo bọ́ yẹn sọ Yorùbá yẹn pé ó lè jó ó lè kọrin ó dẹ̀ tún mọ̀ art báwo ni gbogbo kinní báwo ló ṣe máa ṣe é ṣe fún ẹ tó fi ní sọnù kó tó sọnù bẹ́ẹ̀ yẹn kọ́ náà ṣe sọ but bí mo ṣe lè interpret àwọn nǹkan tó sọ ń gbà yẹn nìyẹn àwọn náà encourage mi pé tó bá lọ join a group at least wàá máa wà tí wọ́n bá pè ẹ́ nítorí pé o fẹ́ acting wọ́n á pè ẹ́ nítorí pé kó wá ṣiṣẹ́ tó wá dẹ̀ tí ń wà lẹ́yìn kámẹ́rà a máa rí ọjọ́ mi tó máa sọ pé wọ́n nídìí extras àbí wọ́n nídìí kíni tó máa rò pé okay òun náà lè ṣe because ìgbà tí mo kọ́ dénú tíátà mi ò believe pé mo fẹ́ art yes due to àwọn tí mo dé sí lọ́dọ̀ wọ́n fìfẹ́ gbà mí ọkùnrin ni wọ́n mo rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin mo rí oríṣiríṣi ọmọ mi máa lọ kówó wá ní olú ọmọ next kinní kan lélẹ́yìí oríṣiríṣi ṣáà ń ṣẹlẹ̀ so mo ti rí àrísá ọkùnrin so any ọkùnrin tí mo bá date àbí tó bá date mi ó wù mí mo date ẹ̀ ni kò ń ṣe wípé ó date mi torí mo fẹ́ ya fíìmù àbí ó date mi torí pé ó fẹ́ fún mi lówó àbí mo date àbí torí anything no torí ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan wípé kò ń ṣe wípé mo saint àmọ́ mo decent. ẹ sọ wípé ẹ lọ ṣe òwò makeup nígbà tí màmá ní kẹ́ mú nǹkan míì mọ́. mo ti ń ṣe before káwọn tó sọ mo wá ṣàlàyé fún wọn then before that time mo ti wà into catering job mo máa ń ṣiṣẹ́ aláṣẹ mo máa ń ṣiṣẹ́ olópò so then gbogbo kinní yẹn ó jẹ́ kí n busy ju pé mo fẹ́ art lọ mo ti rí pé okay tó bá fẹ́ art àwọn ìrìn àjò báyìí nígbà tí wà yẹn kò ń ṣe nísìn o nígbà tí wà yẹn mo rí pé àwọn ìrìn àjò báyìí làwọn èèyàn ń rìn mi ò fẹ́ jẹ báyé ṣe ń jẹ so mo wá dúró lórí ní ẹ̀yìn kámẹ́rà mo wá ń ṣe make up táwọn míì bá fẹ́ ṣiṣẹ́ máa so oúnjẹ fún wọn níjọ́lì gbogbo gbà yẹn stage ni máa ń ṣe stage ni máa ń ṣe máa kọrin mo máa jó mo máa art ìyẹn òun ṣe pé kìnnìkan audition ni tó bá ti lè wọ́n àti lè mú ẹ lọ́díṣàn kò sí o fẹ́ bribe anybody kò sí pé kìnnìkan kan so ìyẹn ni mo máa ń ṣe mo wá wò pé ẹ̀wọ̀ acting film mo wá ní àwọn ọ̀gá kan lábẹ́òkúta Jàre Adénírègùn kọ́lọ́run bá mi foríjì wọn Dàdí Abbey gbogbo wọn tí wọ́n ti dé ibẹ̀ ni máa wà mo rí gbogbo wọn wọ́n ti art ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n dó sí make up mi art mo lè sọ ìtàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbogbo nǹkan tó ní kálukú but kò kàn mí bọ́n ṣe wá láti ilé wọn àwọn náà mọ nǹkan tó ń gbé wá sínú tíátà pọ̀ fẹ́ wá ṣe ẹ má gbàgbé wípé torí pé mo fẹ́ kí ìtàn ayé mi ó yí padà ni mo ṣe wá sínú tíátà torí pé mi ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí mi kó borí mi so nígbọ̀pọ̀ ìgbà tí mo bá ti ń débẹ̀ mi ò kí ń gbàgbé mo máa ń rántí ọmọ ẹni tí mo ń ṣe yes. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ẹ ní nígbà tí ẹ ń bọ̀ lára àwọn àlàyé tẹ́ ẹ ṣe nígbà tẹ́ ẹ mọ̀ pé
kò ń ṣe pé ó dẹrùn náà kí ni àwọn nǹkan ìpèníjà tẹ́ ẹ rí tó fẹ́ lé yín padà pé ẹni Ṣàngó bá tojú ẹ̀ bọlẹ̀ kò ní jẹ́ báwọn bọ́ bá kú so. lóòótọ́ Bíbélì gan sọ fún wa wípé tóóró ni ọ̀nà náà tó lọ sí ọ̀nà ìyè. Àkàìmọye wanted places ló máa dé kó tó dé destination. Lóòótọ́ níṣẹ́ tíátà náà torí ẹ̀ mo ṣe máa sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé kò sí àbújá kankan lọ́rùn ọ̀pẹ tó bá ṣe ègún náà ló ṣe máa sọ kalẹ̀. Wọ́n fẹ́ dú ẹ̀kan lè sọ ẹ́ di star sẹ́ni ẹ̀kan tó lè sẹ́ni ẹ̀kan di star tá a bá ti kádàrá rẹ̀ mọ́ ẹni. Lóòótọ́ pẹ̀lú effort tó bá gbìyànjú tó dẹ̀ wá wọ́n ní tàbárẹ̀ ní pálàọ̀là kì í yá tó bá rí àwọn èèyàn gidi surround ẹ̀. tó fà ẹ́ lọ́wọ́ sókè. Yes ó ṣeé ṣe kò dìgbà tó bá tó ṣe kinní kan kó tó débi tó ń lọ. sọ́dọ̀ aráwọ̀ èèyàn kan ló ti ṣe tí ò dẹ̀ pè wọ́n àmọ́ aráwọ̀ èèyàn kan tó ṣe náà tó dàbí pé ó pè wọ́n bóyá wọ́n wá mọ ibi tí bàtà ti tàwọ́ lẹ́sẹ̀ ó depends lórí ìrìn àjò tẹ́ni yẹn rìn. Okay. Níjọ́ tẹ́yìn gangan ti ń gbọ́ ṣe gbọ́ pé onítíátà kan rape ẹnìkan rí. Allegations wà. Rape. Bẹ́ẹ̀ni. Ṣe rí kò sí ọ̀nà tó rọrùn ní ìrìn àjò pé aṣáǹwá àtìga àwọn àwọn èèyàn kiri pé ilé máa ṣe láti ni mo pàdé ọ̀gá mi náà ni mo lè pè bí ọ̀gá mi náà ni lọ́dún náà lọ nílùú Èkó yìí náà ló ti ṣẹlẹ̀ kí n forúkọ bo because àwọn tó ṣẹlẹ̀ sí àwọn olórúkọ ni àwọn alágbára ni ẹni tó ti kú nínú wọn ti kú àwọn tí ò tí kú àwọn èèyàn tí ẹ mọ nǹkan kan ń pa ẹ̀ so kéèyàn kan máa fi rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ nìkan rí àwọn tó kù lára mo kàn lọ síbẹ̀ lọ́dún náà lọ adẹ̀parí rẹ̀ àzà ó dẹ̀ dá mi dúró òtó òpó fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá the next thing ó fẹ́ rape mi. wọ́n fẹ́ fipá bá yín lò. ó nà mí ó fọ́ gbogbo ojú mi ó ṣe gbọ́ ẹ̀ at the end of the day mi gan ti wá rò pé wo tó bá jẹ́ pé kó o lè bá a rí kó o ṣe nǹkan tó fẹ́ ṣe ni máa ṣe wà lálàáfíà kúkú wá ṣe é but by the time tó fi máa sọ bóyá torí pé stress tó ti pọ̀ jù nǹkan ọmọkùnrin tiẹ̀ náà ò lè mọ́ bí mo ṣe escape pé wọ́n rape mi tí mi fi lè sọ wípé wọ́n rape mi ní industry nìyẹn so ìyẹn gan lásán ó tó kí n sọ pé mo fẹ́ padà. wọ́n wá nà yín. wọ́n nà mí o. ojú yín yíbò. mi ò ríran mọ́ mo rò pé ojú mi fọ́ ni mo gbọ́ gbà mo ní mo kú o. kò dẹ̀ sáwọn èèyàn tó wà ń bẹ̀ tó dá sí. kò sẹ́nìbọ̀dì tó máa dá sí alẹ́ ni àgbọ̀ngbà yẹn. ìgbà yẹn láyé kí ni ìwọ náà bá dé bẹ́ẹ̀ àwọn question. mo sọ̀rọ̀ 1999. stroke year 2000 yes 1999. Ta ló mú mi lọ ọbẹ̀ ọmọkúnlé ìyá ògbọ̀ ṣọ́ràn mi lọ ọbẹ̀. Kí ni ẹ ṣẹlẹ̀ ó fún mi ní ó bomi tútù sí mi lọ́kàn ká má parọ́ o pé ṣé nǹkan tójú àwọn èèyàn ń rí lélẹ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé kò ń ṣe gbogbo wọn tá a bá ń sọ àwọn èèyàn tí ò dáa ká mọ̀ àwọn èèyàn tó dáa náà gbogbo nǹkan tó náà ń ṣẹlẹ̀ ní industry ọ̀rọ̀ ọkùnrin obìnrin mo á fẹ́ mo gbà mi ò gbà lẹ́jọ́ ń tẹ̀lé ra yín wọlé àwọn tí àwọn yẹn ń ṣẹlẹ̀ sí kò wọ́pọ̀ so nǹkan tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ púpọ̀ nìyẹn yàtọ̀ sí yẹn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tó ti pọ̀ gan tó jẹ́ yí pé wàá kàn wò yí pé èmi lélẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ṣé ìgbà tí mo ya fíìmù ni fún ara mákẹ́tà ló pè mí yí pé òun fẹ́ kájọ ṣiṣẹ́ ó rán ẹnìkan sí mi mo tún máa forúkọ bo ẹni yẹn náà láṣẹ because ọ̀rọ̀ ti pọ̀ àwọn èèyàn ti bẹ̀ mí eléyìí tí mo fẹ́ wá discuss níbi gangan ẹni tó díẹ̀ sí mi gan ó ti pè mí láàárọ̀ yìí ó ti bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ó ṣeé ṣe kí n máa mẹ́nubà díẹ̀ bọ́ mi ní sọ torí kí n má bàa tẹ̀ lọ́wọ́ àwọn tó ń fẹ́ràn mi wọ́n ti bá mi sọ̀rọ̀ pé kí n jọ ìyẹn Alhaji Abdulrasaq Abdullahi corporate picture wọ́n ti bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí torí mo jẹ́ kọ́ mọ̀ pé mo mọ̀ pé máa béèrè question yẹn mo dẹ̀ rí láti dáhùn o kí n jọ kí n má sọ kí nǹkan fi yá àwọn kí n fẹ́ nìyẹn lẹ̀ àwọn á pè àwọn á ṣe needful àwọn á pè àwọn á bá sọ̀rọ̀ tó bá wà wù tó bá ṣe dáadáa tí ò bá ṣe dáadáa kí n jọ kí n gbójú olórí burúkú ní ọ̀pọ̀lọpọ̀ mákẹ́tà ṣùgbọ́n kàńdá ni wọ́n àwọn mákẹ́tà míì àwọn mákẹ́tà tó dá wà ara wọn ni corporate picture tí mo sọ ara wọn ni Epsilon wà ara wọn ni Toymas ara wọn làwọn èèyàn kọ̀ọ̀kan wà kí má máa dárúkọ
torí tí n bá ti ń dárúkọ ẹ ti mọ àwọn tí ò dá ẹja filẹ̀ ẹwọn tí ò dá wọn mọ̀ nínú ara wọn o máa kó kúrú bóyá ẹni tó lọ́kọ ńlé tó ní ìyàwó ńlé tó ní ọmọ ńlé o máa kó wọn lọ kán wá lọ ṣiṣẹ́ fún ẹ o máa kó wọn sínú igbó kán máa ṣiṣẹ́ láì fún wọn lówó láì ṣe anything oúnjẹ tí wà àwọn yẹn máa ṣe sweat wọn ìwà àtàwọn ìyàwó àtọmọ ẹ máa fi jẹun bọ̀ ó ti gbàgbé wípé ilé tá a bá fi tọ́mọ èrè ló máa wò even kéèyàn má sọ̀rọ̀ nǹkan tó máa béèrè mákẹ́tà yẹn alákọ̀ọ́kọ́ yẹn ó ṣe nǹkan tó fẹ́ ṣe ìgbà tí ò fún mi lówó mo fẹjọ́ ẹ̀sùn mo ṣe kiri nìkan mo wà lọ sórí social media wọ́n sọ Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn àgbà lọ́wọ́ Mary Baálé Àjọ̀ntún àwọn mákẹ́tà tó fẹ́ bá yàwá producer jẹ because ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ti bá yí ọ̀pọ̀lọpọ̀ producer jẹ tí wọn ò gbèrí mọ́ ní industry ẹ máa gbaṣẹ́ lọ́wọ́ wọn ẹ ní fún wọn lówó ẹ̀dẹ̀ ti ta lóòótọ́ ẹ má gbàgbé bó ṣe wà ń líkì àwọn mákẹ́tà olórí burúkú yìí ló wà lára àwọn wèrè àwọn producer wa náà o àwọn actor kọ̀ọ̀kan náà wà tó ya ẹ̀hàn ọ̀nà tó jẹ́ pé olórí burúkú ni wọ́n o mi ì sọ́rí láti sọ ẹni tó máa bí da kó wá fèsì mi akékaka lèmi náà èmi ò dẹ̀ rán anybody àwọn producer míì wà àwọn actors míì wà àwọn náà ń gbowó lọ́wọ́ mákẹ́tà tí wọ́n ní ṣiṣẹ́ fún wọn wọ́n wá fi ìyà títáyé wọ́n wá fi máa jẹ Ìdòwú tí ò mọ nǹkan kan pa ẹ̀ gbogbo wa la jọ ń rẹ́ra wá jẹ kọ́lọ́ nǹkan gbà wá lọ́wọ́ àwọn àgbà lọ́wọ́ Mary Baálé Àjọ̀ntún ni mo bá sọ̀rọ̀ yẹn so ó ṣàárí owó fíìmù tèmi ṣe fún ó ta ó ṣe gbogbo ọmọ ló kà ní fíìmù yẹn Ìbàdàn wa yẹn náà ló ti bẹ̀rẹ̀ sí ní kówó fíìmù fáwọn ẹ̀kan kọ́ máa fi bá yà fi fíìmù láì sanwó tèmi fún mi the next thing ó kàn wá síbàdàn lọ́jọ́ yẹn ó dà pé Wálé promo ń ṣe premiere movie wọn ní Ayéfẹ́lẹ́ hall ara mi ò yá mo ṣáà lọ mo wá fẹ́ bá ẹnìkan gba owó lọ́wọ́ mákẹ́tà kan làṣàfi débẹ̀ bó ṣe ju ìgbà àti sí mi nìyẹn ẹni tó jẹ mí lówó ó gba etí mi ní Ìbàdàn mákẹ́tà ibẹ̀ mo sọ fún pé ò ní débàdàn mọ́ ẹnu kọ́ o bọ́tí ìrẹ́jẹ nìyẹn náà. Ìrẹ́jẹ gidi mo fi ṣépè tí mo ṣẹ́ bó dẹ̀ ṣe máa rí nìyẹn. So nígbà tó ṣe kinní yẹn tán àwọn mákẹ́tà bẹ̀rẹ̀ sí ní dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣùgbà because ìgbà yẹn bàbá Dami Sunday Igboho wọ́n gbọ́ sí i wọ́n náà ẹ̀ ní Ìbàdàn wọ́n náà mi kò ní ṣẹlẹ̀ mọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pẹ́ mi pé kí n pè wọ́n kí n sọ pé àwọn ti sẹ́ẹ̀tù ẹ̀ kí n sọ pé kinní kan wọ́n ṣàbẹ̀ mí epsilon ṣàdúró fún gbà yẹn pé àwọn máa fún mi lówó yẹn lóòótọ́ mi ò rí gbà tán but at least mo ṣe rí gbà díẹ̀. èló lówó tà sọ yìí. láyé ìgbà yẹn bóyá 750,000 naira nígbà yẹn but at the end of the day ṣé 750 I don't know but at the end of the day bóyá mo rí bóyá bíi 300 àbí 350 gbà. èèyàn ṣe ṣọ́ọ̀tì náà ni. mo ṣàtẹ̀ ṣáàṣìrí nǹkan kan gbà lẹ́yìn ìgbàjú. ẹ gbàgbájú. náà ni mo sọ fún yín pé lẹ́yìn ìgbàjú mo ṣàṣìrí nǹkan kan gbà. ìyẹn dàbí consolation prize. Yes mo rò wípé bóyá nǹkan tọ́lọ́run gan rò gan nìyẹn tó jẹ́ kí ọmọ lókà dúró. torí ibi tí nàgìjẹ yín ti wọlé nìyẹn. torí mo máa ń rò wípé mi ò yẹ lẹ́ni tó yẹ kọ́lọ́run ṣàánú fún ṣùgbọ́n olóhùn á ṣàánú fún àwọn tó máa ṣàánú fún. mo rí i pé mo ráàánú gbà ní gbogbo ìrìn àjò ayé mi Ọlọ́run ò fi mí sílẹ̀ bẹ́ẹ̀ ni kò kọ̀ mí sílẹ̀. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ọ̀rọ̀ méjèèjì tó ṣẹlẹ̀ yìí ṣé màmá gbọ́ sí i torí nínú ọ̀rọ̀ yín náà ẹni wọn kan lè fọwọ́ sí i torí kó má bàa dàbí pé ọ̀rọ̀ àgbà tí ò ṣẹ lówùrọ̀ bó pẹ́ títí a ṣẹ lọ́jọ́ alẹ́ pé mo dẹ̀ kìlọ̀ fún ẹ. ẹ mà ṣe Ọlọ́run tóbi nínú àánú ẹ̀ gan mo ohun sí mi ò sí mọ́ nígbà tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ ni mo sọ wípé ó dàbí kí n padà bọ́ mi ò lè padà mọ́. torí ẹ ti jìyà bẹ́ẹ̀. another thing tó ṣẹlẹ̀ láàrin mi àti marketer again ìyẹn ni mo ní wọ́n ti bẹ̀ mí kí n má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ bọ́ máa kàn sọ̀rọ̀ lórí ẹ̀ díẹ̀. ṣẹ́rí sẹ́yìn àìsèsì ojú rí ìyá aṣọ ló ń bò ó aṣọ ni o ọ̀pọ̀lọpọ̀ olórí lórí amúmọ̀ràn fún àwọn pípọ̀ yóò tiẹ̀ ní problem. aṣọ ló bò ó ìyá mi ojú rí ayé ọ̀pọ̀lọpọ̀ ti bàjẹ́ nítorí lọ́wọ́ marketer kọ́ ló ń ṣàánú wa. táwọn dẹ̀ kí ń rò pé ibo làwọn owó yìí ti ń jáde
torí nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí náà àtàmọ́ ẹni tó fún yín gbà ẹni tó fún yín gbà. àtàmọ́ ni èmi tálákọ̀ ọlọ́run èmi alátàrà àgbèmí ọmọ ìyá ṣọ́ọ̀ṣì èmi tí mọ nǹkan kan wọ́n gbódìdí Highlander lọ ó tí ẹ̀ pítì mi ó tún gbàgbá lórí mi ṣé yẹn gan fúnra ara ẹ̀ ibo ni kí n ti bẹ̀rẹ̀ olóòtú. Ẹ̀mí mímọ́ la máa bí o ẹ̀mí mímọ́ níbo ni ká ti bẹ̀rẹ̀. Oyinmomo náà ló wà lójú amóhùnmáwòrán yín àlejò tí a gbà lénìí eyes have seen. Ọ̀pọ̀ òjò ti rọ̀ tílẹ̀ ti ṣe kíni tó ti wà mú báyìí téèyàn bá ní kéèyàn máa bèèrè lọ́wọ́ ilẹ̀ gan ò lè pọ́n tó ti jẹ mọ́. ilẹ̀. Lẹ́nu mọ́jọ́ mẹ́ta kan àtúnrí pé ẹ̀yìn kan náà ni wọ́n tún tọwọ́ bọ báǹkì ìfowópamọ́ yín ẹ kówó síbì kan jẹ́jẹ́ nílẹ̀ lọ kọwọ́ bọ̀ ńbẹ̀ wọ́n fi ń ga ẹ̀. Ẹ wo ìyẹn ló máa ń mú mi rántí orin ọmọ wa kan kọ́lọ́n bá mi foríjì tó ní ṣebí nítorí ògo ni o nítorí ògo ni ohun tójú ológo bá rí láyé o nítorí ògo ni aṣọ Ọlọ́run mọ̀ sí aṣọ Olúwa dá mi mọ̀ gbogbo ohun tí mo là kọjá láyé fún ògo Olúwa ni. Ṣé rí tí mo bá ní kí n máa sọ ọ̀rọ̀ yẹn ó pọ̀ gan o torí mo rántí dáadáa wípé mo ń ya iṣẹ́ kan lọ́wọ́ nígbà yẹn ni mo ṣe wá ń lọ mo ya ibì kan mo ya eatery kan mo ra oúnjẹ fún àwọn kúrú dání mo sanwó mo lo ATM fún ara mi ìfúnyàn lò mo kúrò ń bẹ̀ ìgbà tó di láàárọ̀ ọjọ́ kejì a kàn wà lóòtẹ́ẹ̀lì mo kàn rí pé wọ́n kọ́ yọ 250 300 wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní já owó mo tún dé ẹnu ọ̀nà bank wọ́n tún já owó mi ń bẹ̀ ní UBA bank. Ìgbà tó yá tí mo yé débẹ̀ mo ti ẹ̀ ń gbọ̀n àwọn èèyàn náà ó dà ń pọ̀ rẹ̀ mi kọ́ tẹ̀lé mi mo ṣáà ń gbọ̀n. Torí èmi rí fọ́nrán tẹ̀ ṣe mo fẹ́ pé èèyàn mi ò ready láti record mo fẹ́ pé èèyàn ni pé nǹkan báyìí máa ń ṣe báyìí mi ò lè record kí n tó rí wọ́n kàn ti gbọ́lọ́pàá wa ṣùgbọ́n ìpè yẹn ni èmi fún ara mi ò lè gbà kọjá 100,000 lórí ATM wọ́n wá fi ATM yọ 1.950 láàrin 30 minutes ẹ̀dẹ̀ ní kí n má react àwọn ọlọ́pàá yẹn ṣáàdé aṣáàbẹ̀rẹ̀ bá ṣáà explain fún àwọn ọlọ́pàá máa ní ó rọ̀ǹgì lóòótọ́ ẹgóyàn ní kẹsẹ́ ẹni kó má tà pa nǹkan aṣáàbẹ̀rẹ̀ sí ní wọ́n máa ní àwọn máa print out àwọn ibi tó ti gba owó bọ̀ tí n bá ti rà alert wọ́n máa sọ kìnnìkan Ìkẹjà àwa ní nọ́mbà kan 2T kìnnìkan nọ́mbà yẹn ṣàmà bẹ́ẹ̀ n bá ní òkè kan wá mi print nọ́mbà yẹn àwọn ibi tó ti gba owó yẹn account statement yes tó máa ṣe. wọ́n ṣàárí ẹyọ kan àbí méjì provide fún wa a lọ fáwọn ọlọ́pàá Ọ̀yọ́ state pàápàá testing ground ní Ìbàdàn mo ṣáà lọ fún wọn wọ́n láwọn àwọn sì ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ ọ̀la wọn láwọn ń ṣiṣẹ́ lé lórí mo kàn kí mọ́tò mọ́lẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ kan ni mo dẹ̀ gbá àwọn wọn sínú mọ́tò bá ṣe dé ibi sáìdì tí mo rí pé ó ti wá jáde wípé kí lorúkọ ẹ̀ Ìwó road kìíní kan ló wá gbé wá ọ̀tọ̀ ní nǹkan tó ń fún mi lórí debit alert gbọ̀gbà tó print out wọ́n sọ wípé bóyá Ìwó road kìíní kan ṣáà sọ Ìwó road síbẹ̀ mo lè gba ibẹ̀ yẹn jáde nìyẹn mo wá park ẹ̀yin ọmọ ẹgbẹ́ ATM yìí ẹ lọ tẹ kí lorúkọ ẹ bá mi gbowó jáde wọ́n ṣáà gbà ẹ mọ̀ pé àkáǹtì tí o ṣòwò ń bẹ̀ tó yẹ pé fake kínní ni a sọ fún yín pé insufficient fund àwa print statement of account jáde mo wá gba slip yẹn mo tún ní kan lọ síbòmí mo wá check ẹ pẹ̀lú ìwé tó wà lọ́wọ́ mi bí mo ṣàṣe mọ POS tán ti wọ owó mi nìyẹn so ìgbà tí mo rí kinní yẹn mo dẹ̀ gbé wọn sínú mọ́tò padà mo drive kúrò ńbẹ̀ mo lọ bá àwọn ọlọ́pàá mo ti rí ibi tán ti wọ owó mi wọ́n ní how come báwo ni mo ṣe ẹ má bí mi léèrè ṣé ìgbàgbé kí mo sọ wípé sójà ni bàbá mi àbúrò bàbá mi kan wà ọlọ́pàá ni ẹ̀gbọ́n mi ọlọ́pàá ni àbúrò mi gangan sójà ni ó sì wà captain ni tìsín so àárín àwọn olófin ni mo gbé so mo mọ tí mo bá fẹ́ ṣe investigation àfi tí ò bá wù mí tí má kàn fẹ́ let's go ẹ̀ pé jẹ́ n fi sílẹ̀ nígbà tí adébẹ̀ wọ́n ṣáà ní báwo mo yẹ ṣe
ibo níbẹ̀ àwọn ọmọ tí mo gbé dání lọ wọ́n lead àwọn ọlọ́pàá pé tán bá ti rí mi wọ́n á ti dá mi mọ̀ torí kíní yẹn ti spread lórí social media. Ìgbà táwọn ọmọ yẹn débẹ̀ àwọn ọlọ́pàá tẹ̀lé wọn wọ́n dẹ̀ lọ arrest àwọn oní POS yẹn. Ìgbà táwọn oní POS dé police station wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí àǹtí ẹjọ́ nítorí Ọlọ́run kò yé wa kíní kan wọ́n ní èmi àti ń kọ́ lẹ́lẹ́jọ́ ẹ̀yìn àtàwọn ọlọ́pàá lẹ́lẹ́jọ́ tó má ti dá owó mi padà ti bank tó má ti dá owó mi padà ní case pẹ̀lú mi mọ́. Àwọn ọlọ́pàá bá wọlé mi mọ̀ bóyá àwọn yẹn pè wọ́n gbé fóònù fún wọn pé ìṣẹ̀lẹ̀ ò yé mi. The next minute ọlọ́pàá kan jáde ní pé madam ẹ máa ní sùúrù ni àwọn kì í ṣe case oní POS tó jẹ́ theft. Number 1 nígbà tí wọ́n mọ̀ pé àwọn kì í ṣe case oní POS kí ni wọ́n lọ arrest wọn fún? Ìgbà tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n lọ arrest wọn fún? Bí wò pé orílẹ̀-èdè wa a ní security. A ní security. Ọlọ́run ní security wa. A ní o. So rówó yẹn padà. Ní rí gbà. Month tó tẹ̀lé month tí incident yẹn ṣẹlẹ̀ sí mi àti bank manager mi àti account officer wọ́n fi iṣẹ́ sílẹ̀ wọ́n travel out wọ́n gbà lóyìnbó lọ. Ejò ti lọ wọnú. Á jẹ́ pé àbí wọ́n parí pàṣẹ ẹ̀ ni. Kò ń ṣe tèmi nìkan náà wọ̀ ọ̀bọ̀ torí pé ọ̀rọ̀ ti tèmi ti dé orí ayélujára tó ti di ariwo mo rò pé I don't know mi ò ṣáàrí £1 mi gbà torí èèyàn dáadáa la mọ̀ tó ní báǹkì ilé ìfowópamọ́ ìwọ́n dẹ̀ ń ṣàánú fáwọn èèyàn bẹ́ẹ̀ ṣe wá jẹ́ eléré àgbéléwò. tó bá ń ṣàánú fáwọn èèyàn èmi tówó mi ò pọ̀ 1.950 èèyàn gẹ́gẹ́ ò tó rẹ́ẹ̀kì èèyàn tẹ̀sẹ̀ kí ló bá lè fẹ́ mi 1.950 ti tọ̀dọ̀ mi àwa wí táìwì wọ́n wá ń fún wọn wọ́n wá ní wọ́n fún ẹnìkan ní $50 million bí $50 million kìíní kan $50,000 wọ́n máa wà alright. bóyá kàbá yín bẹ́ẹ̀ wọ́n dájú sá. etí wọn di wọn ò ní gbọ́ mo ṣe ń lo uba títí di sìn. ẹ tún ṣe ń lò wọ́n. mo ń lò wọ́n asákòókò àti kòkó jọ máa ń jọ ń gbẹ papọ̀ ni olórí burúkú ni wọ́n mo ṣe ń lò wọ́n o. wọ́n kú o. mo ń lò wọ́n. ẹni Ṣàngó tójú ẹ̀ bọ lẹ́yìn ò bá wọn bọ́ba kò so àjọ wà ní the love of my life. mo ń lò wọ́n uba dáa ó kàn jẹ́ wípé ṣe mọ̀ pé Saheed Òṣùpá kọrin kan ó ní kò sọ́ba tí ò dá ó lè jẹ́ ìjòyè burúkú ó possible kó jẹ́ wípé etí ọ̀gá wọn lòdì tí ò gbọ́ ariwo mi tàbí etí àwọn board ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ní wọ́n pass àti send mail ó lè má jẹun ló máa attend sí mail but mo mọ̀ wípé nígbà yẹn tó ní ẹlúmẹlù àbí kílẹ̀ pẹ̀lú ẹ̀ tó ní ẹlúmẹlù ló ní uba tó ní ẹlúmẹlù kò gbúdọ̀ sọ pé òun ò gbọ́ ẹ̀kan mi o etí ẹ̀kan di tí mi ni o àbí wọn lajú rí yín pẹ́ yín ó rí mi pé mi ni o Uncle T ó rí mi o Uncle T.O.E ó rí mi o torí àwọn èèyàn gbé àwọn èèyàn tiẹ̀ dúró tì mí àwọn èèyàn tiẹ̀ try wọ́n bẹ̀rẹ̀ sí ní táàgì ẹ̀ gbogbo ẹ̀ sọ pé òun ò rí etí ẹ̀ di etí àwọn management wọn di etí àwọn bọ́ọ̀dù wọn di ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀ ṣe ń lò wọ́n sáfìsì mo ṣe ń lò wọ́n. ẹ̀yin gan yìí. àmọ́ mo sọ fún gbogbo yín báyìí tí £1 mi bá sọnù ìjọ gbogbo wọn máa ń lé padà ni wọn fún mi lówó mi kò sí wàhálà. ní wọ́n sì lè fún yín ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ ṣe rí Uncle Tony tá a mọ̀ nígboro àti àǹtí Awele tó jẹ́ ìyàwó wọn ọ̀lọ́ lè má rí torí èèyàn dáadáa ni wọ́n. mi ò rò pé wọn àbí tó bá yẹ pé àwọn kọ́ ni wọ́n handle social media kìíní wọn ló kù because ìgbà yẹn àwọn èèyàn lórí kí lorúkọ ẹ Instagram Twitter Facebook everywhere náà ti ń bá mi tag wọn báwọn ọmọ Nàìjíríà bọ́n ti èmi ẹ̀mọ̀ mi ì lọ tọrọ owó lórí social media bọ́n ti ẹ̀ fún mi lówó pọ̀ wọ́n ṣe yẹn wọ́n dúró àwọn èèyàn dúró àwọn èèyàn dúró. ṣé wàá rí dash pé bóyá àwọn èèyàn akọkẹ sẹ́ẹ̀ náà account number ẹ jẹ́ ká. èmi ò rí o ṣe mọ̀ pé mi ìwà tọrọ owó lórí social media ẹni ọkùnrin fún mi lówó kí bọ̀dà bẹ́ẹ̀ ṣe sọ pé bọ́dà ayé ni wọ́n. mi ní bọ́dà mi ò mo ní bọ́dà ayé ni wọ́n. bọ́dà ayé ẹ pé wọ́n ń ṣe dáadáa tá a dẹ̀ máa ń rí. ní wọ́n máa ṣe dáadáa kan ṣe léyìn náà kò dáa torí láti gbà yìí ọkàn mi ò yọ̀ǹda ọkàn mi ò súre fún wọn dóò mo ti move on Ọlọ́run ṣe mo ti move on but kò sí kéèyàn máa ronú kéèyàn sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ kó má máa dùn yàn owó oògùn ojú owó ń ta mí romi owó tọrọ kọ́bọ̀ owó ilé owó obìnrin ilé
kẹ́nìkan dẹ̀ kó lọ lẹ́ẹ̀kan náà láì lẹ́ni kankan àfọlọ́run. Àmọ́ ìjọ́ kan mo kàn tún wo TV ni mo kàn rí tẹ́nìkan kọrin tí wọ́n jẹ lówó tí wọ́n kówó rẹ̀ lọ wọ́n sì fún ládùúgbò owó èmi tí mo wá tẹ̀lé owó jọ onítọ́rọ̀ oníkọ́bọ̀ tí wọ́n wá kówó mi lọ kàn tẹ̀ mọ́ fún mi ní interest kankan fún mi ní 1,950,000 naira mi ẹ dákun tí wọ́n bá fún mi kí ló fẹ́ dínkù nu ọlá wọn ẹ kàn sọ kí ló fẹ́ dínkù sí eléyìí kú lélẹ́yìí ó ti di tọ́rọ́ fún kárímù ti pariwo gbogbo ayé ti gbọ́ bẹ́ẹ̀ náà màá tún ṣe padà wá pé UBA you are the best bàbá ni síbẹ̀síbẹ̀ náà bí ó ṣe kówó mi lọ tó èèyàn dáadáa náà sì ni wọ́n o ká sọ tòótọ́ àwọn kàńdà yẹn náà ká sọ tòótọ́ bóyá lára àwọn staff tàn gbà bóyá lára àwọn kinní kan so mo fẹ́ rọ̀ wọ́n bóyá kan tún mójútó àwọn nǹkan kéékèèké kan tí òfin ní tarnish orúkọ wọn àwọn owó yẹn èrún owó ìbànújẹ́ owó tó kéré ni kó má lọ gba nǹkan tó pọ̀ lọ́wọ́ wọn because àwọn owó àwọn èèyàn kan wà tẹ́ pé ẹ lè jòròǹro mẹ́ràn bọ́tí nǹkan bá ń ṣẹlẹ̀ tọ́lọ́ bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó máa dúró tí ìjìyà yẹn bá máa dé gbogbo wa yìí náà la máa bá padà bá wọn káàánú wọn á ní kíkí náà wá ṣe kíníkan kìnìkan torí pé ọlọ́run wúlò ọlọ́run wa tó ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ìran kìíní ìran kejì ìran kẹta àti ìran dìran. UBA ṣe dáadáa in Jesus name wọ́n máa ṣe dáadáa mo ní gbàgbọ́ lọ́wọ́ àwọn tó nílẹ̀ wọ́n á ṣe dáadáa Uncle T àti Aunty Awele over to you. I hope so. Àmọ́ ìbéèrè mẹ́ta kan wà tí ẹ máa mú nínú ẹ̀. Ẹ tún béèrè. Àbéèrè kákọ̀ lè mọ̀ pé ó dúró síbẹ̀ ó yọrantí ni. Ẹ lè mú béèrè nínú ìbéèrè oúnjẹ. Ẹ lè mú béèrè nínú béèrè iṣẹ́ àbáláyé. Ẹ sì lè mú béèrè nínú ìlú. Ẹ fún mi ní ìbéèrè nínú oúnjẹ. No, ìkọlẹ̀ máa mú nínú oúnjẹ. Bẹ́ẹ̀ni. Ó dà. Ẹ dárúkọ oúnjẹ 10 tí a máa ń jẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ fi kún ẹ jáde akọ 100 èmi mọ̀ pé béèrè yín ti ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ìyá báyìí ara oúnjẹ jíjẹ ni èkuru wà ara rẹ̀ ní ọkà funfun wà ara rẹ̀ ní ọkà dúdú wà ara rẹ̀ ní ẹ̀bà wà sẹ̀mó wà ń bẹ̀ ìrẹsì wà ń bẹ̀ ẹ̀wà wà ń bẹ̀ iṣu wà ń bẹ̀ àsáró wà ń bẹ̀ ìkọ́kọrẹ́ wà ń bẹ̀ ọ̀fadà ìrẹsì ọ̀fadà wà ń bẹ̀. Ẹ ti fún wa ní 11 báyìí ẹ kúkú jẹ́ kó pé 15. 15. ọ̀dà ẹlẹ́fọ̀bẹ̀kún ọ̀jọ̀jọ̀ wà ń bẹ̀. ọ̀jọ̀jọ̀ wà ń bẹ̀ ẹjẹ́ méjì. àwọn wà ń bẹ̀. àwọn bẹ́ẹ̀ ni owó làwọn yẹn. àwọn ẹ̀wà náà ni wọ́n fi máa ń ṣe wọ́n á lo ẹ̀wà wọ́n á wá mú ilá wọ́n á lọ ilá papọ̀ mọ́ ẹ̀wà wọ́n á lọ ilá papọ̀ mọ́ ẹ̀wà wọ́n á fi magí sí wọ́n á fi iyọ̀ sí wọ́n á fi ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà sí wọ́n á wá gbé òróró kaná so tó bá ti gbé òróró kaná wọ́n á wá máa bù báyìí wọ́n á dà sínú òróró yẹn wọ́n ìyẹn yàtọ̀ sákàrà so tó bá ti dà sí wọ́n á wá mú kínní tó fi máa ń yí àkàrà yẹn òun ni wọ́n á fi yí padà tó bá ti yí padà báyìí wọ́n á gbé sínú wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ìyẹn lè fi jẹ̀kọ́. Ìyẹn ti dàbí pancake. Irọ́ pancake kan ó dùn gan. Àwọn ni wọ́n ń pè ó dùn gan. Mọ́sà wà ń bẹ̀. Mọ́sà náà wà ń bẹ̀ ó di 14 bẹ́ẹ̀ yẹn. Ìyẹn tẹ ó ṣe níbẹ̀ yẹn. Mo fẹ́ sọ wípé àlejò alákọ̀ọ́kọ́ tá a máa gbà rí tán máa yan fún wa tán tún máa fún wa ní bí wọ́n ṣe ń ṣe torí àwọn yẹn mi ò gbọ́ rí. Ibo ló ti ń jẹ́? Ìbàdàn ni. Ìbàdàn gangan. Ìbàdàn gangan. Ìbàdàn gangan. Tá bá ti dárúkọ àwọn ní Ìbàdàn. Àwọn kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ bí mo sọ yẹn kò sẹ́ni tí ò mọ̀. Wọ́n á lọ ẹ̀wà mọ́ ilá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà àti ata. Wọ́n á lọ bí gbàtẹ́ pé wọ́n fẹ́ dín àkàrà. Ó máa kì. Wọ́n á lọ bí àkàrà. Wọ́n wá pò padà tán bá délé. Tí bá ti wá mú ilá àti ẹ̀wà papọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ata oríṣiríṣi tán bá ti lọ tán bá ti wá dé tán wá ti gbé ẹ mọ bí èèyàn ṣe lè po ẹyin mọ ẹ̀gúsí tẹ́gúsí fi máa léfò bẹ́ẹ̀ gẹ́lẹ́ lòun náà ṣe rí then pípò tán máa po ẹ̀wà yẹn ó máa yàtọ̀ sí pípò àkàrà ṣé mọ̀ wípé pípò tí wọ́n máa ń po èkuru ó yàtọ̀ sí pípò tán máa ń po mọ́ínmọ́ín of course pípò mọ́ínmọ́ín ò pọ̀ tẹ́ bá kàn ti fi ingredient tẹ́ bá ti lùrò pọ̀ ìyẹn ti wà òkè ẹni tó bá fẹ́ ṣe èkuru ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní apá
ó máa gbó ó máa lọ máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí kó lè fẹ́lẹ́ kó lè fó wọ́n á ní ó fó ó léfò tó bá ta sí ojú omi báyìí ẹ máa rí tó máa léfò sókè bẹ́ẹ̀ náà ni àwọn ṣe rí tẹ bá ti lè fi ilá sínú ẹ̀wà yẹn tó bá dà sórí kinní báyìí á wú wá sókè á wú á gbéra so wọ́n á yí padà aláṣẹ ni mo bá sọ̀rọ̀ sorry about that aláṣẹ ni wọ́n ti gbé wa lọ sínú yàrá àdáná báyìí ètò mi là ń ṣe yìí ètò mi là ń ṣe oyin mọmọ lọ́wọ́ ṣíbí lélẹ̀ o lè sọmọ Mirabel lóòótọ́ o lè sọmọ ní Annabel àmọ́ kí ló ṣe orúkọ bẹ́ẹ̀ ni Adéṣẹwà Àníkẹ́ Àṣàkẹ́ Àfọlábí Àríkẹ́ Owólabí Àdùnní Olúwadámilọ́lá Ọlọ́run torí téèyàn bá débi ìṣẹ̀lẹ̀ tó bá ní my name is Victoria kọ́ ní ọmọ olúbo ni ẹ́ àmọ́ yóò lè gbọ́ Olúwadámilọ́lá kò ní ọmọ Ìgbò ni. bẹ́ẹ̀ ni èyàn ògbúrọ̀ sọ pé àǹtí Àkànkẹ́ kéèyàn sọ pé ọmọ ọdún wo ni orúkọ ọmọ nìjánu ọmọ nígbà míì. ẹ jẹ́ káwọ èèyàn ká máa ṣe dáadáa àǹtí Àkànkẹ́ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín iṣẹ́ yín wo ni ẹ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sí pé Ọlọ́run ó fi títóbi ẹ̀ hàn lórí iṣẹ́ yìí àti pé láti gbàtẹ́ tí ń produce ó ti wá di mélòó tó ti jáde láti èwo lẹ́lò ṣé Àkànkẹ́ films production ni. VCAD films production. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run màmá ti ṣe fíìmù tó bóyá bíi 35 tí mo ti produce fúnra ara mi. owó ara yín. owó ara mi tí mo ti àwọn ilé ìtàn fún mi náà wà o because èmi ò láìkí kí n jẹ ogún olóògùn mọ ogún ara rẹ̀ ní irú eléyìí tí Alhaji Abdulrazak Abdullahi tó ń ṣe ìyẹn corporate wọ́n máa ń fún mi lówó mi ì lò ní ìdúró lọ́dọ̀ wọn mi ì ní tá bá ti ń sọ̀rọ̀ àwọn tí ò dá ẹjẹ́ á máa sọ̀rọ̀ olóore náà o olóore onísábàbí òní Alhaji Abdulrazak Abdullahi kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó má jẹ́ kí Ọlọ́run fi ọwọ́ ìbànújẹ́ kan ìkankan nínú nǹkan wọn àtẹ́lẹ̀ tó mi àtẹ́lẹ̀ tí ó mi kọ́lọ̀ túbọ̀ mọ́ bá mi kọ́lọ̀ bá mi lọ́ra ẹ̀mí wọn kó má jẹ́ kán sọ ọmọ nù kán má sọ àyànù torí pé kò wọ́pọ̀ lára mákẹ́tà tó máa ń ṣe bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ wọn tó sì mí rí wọn ní nǹkan ẹlòmíì wà ó máa tó ṣe ò ní gbà ẹ lè padà dọ̀rẹ́ eléyìí tó sì mí rí kò fẹ́ mi rí mi ní onídùúró kankan wípé torí lágbájá ló ṣe ń fún mi lówó láti ya fíìmù kò mọ̀ bóyá tí má gbowó lọ́wọ́ òun bóyá mi ò ní ṣe production yẹn ẹjá sọ̀rọ̀ olóore náà so mo dúpẹ́ lọ́wọ́ wọn gan mo dúpẹ́ lọ́wọ́ wọn gan àwọn iṣẹ́ mi tọ́lọ́run ṣá mi tọ́lọ́run ti ṣe dáadáa náà ó pọ̀ irú Àjìjàngbara the activist àdúpẹ́ lọ́wọ́ ọmọ olókà tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ ó lọ dáadáa Àkànkẹ́ Alámàlà ó lọ dáadáa then Àkànkẹ́ Amọ́roro eléyìí tí ó di àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ Ọlọ́run jẹ́ èmi ni Ọlọ́run tún wá jẹ́ ká tún takú síbẹ̀ wọ́n rò pé nígbà táwọn ti gba owó lọ́wọ́ wa eléyìí gbowó wọ́n gbé mọ́tò lọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n rò pé àwa náà máa tán síbẹ̀ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ èmi ni ó dúró tì mí bí akọni ẹlẹ́rù nìyí ó jẹ́ kí n mọ̀ nira Ọlọ́run máa ń fi àwọn èèyàn tí ìjì yẹn bá ti fẹ́ dé á ṣáà jẹ́ kí á ṣáà mú ẹsẹ̀ mi lé ni because ọ̀rọ̀ travelling tí mo sọ lẹ́ẹ̀kan yìí pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ wọn bá ti fi mo fẹ́ lọ sí ìlú òyìnbó wọn bá ti fi gba pátá nídìí mi ọpẹ́lọpẹ́ Ọlọ́run ẹ jẹ́ àwò ẹ ṣe mo ní ọ̀rẹ́ kan nígbà yẹn mo mọ̀ pé àwọn èèyàn máa ń travel ṣé mo pé ibi tó bá rìnà mọ́ àwọn tó bá ṣe ló máa ń determine exposure ẹ̀ ibo lo kí ni nǹkan tó tí àwọn ènìyàn ibi táwọn ènìyàn bá mọ̀dé ni wọ́n náà máa mọ̀dé bọ̀ èmi jẹ́ akirikọ́ṣẹ́ mo máa ń gba ìmọ̀ káàkiri ẹni ẹ mọ̀ pé ó wù mí láti travel mo máa ń sọ̀rọ̀ travel but ọ̀rẹ́ mi yẹn òun ti máa ń lọ Dubai èmi believe pé ìlú òyìnbó ní ìlú òyìnbó kò sí yàtọ̀ mi mọ̀ pé ìlú àràbù ní Dubai èmi náà bá ní lọ́kàn kẹ́ mo fẹ́ lọ Dubai ó bá di lọ́jọ́ yẹn ọ̀rẹ́ mi yẹn bá pè mí pé òun láwọn àlejò kan o kí n bóun búùkù hotel torí wọ́n máa ń fún wa ní discount àwọn ènìyàn ò ní access yẹn èmi mo ṣàbá wọn gbòtẹ́ yẹn gbà tó láàárọ̀ ọjọ́ kejì mo lọ sí location kan ní Kòròdú bí mo ṣe ń bọ́ ṣàláwọn ti wà lóòótọ́ yẹn àwọn ti fẹ́ kúrò má débẹ̀ kí n wo máa yìí business ló wá gbé wá bóun ó fẹ́ rányàn bíi 15 àbí 14 lọ sí Dubai
so òun ti wá bá a sọ ọ̀rọ̀ ti tèmi náà wípé ó máa ṣe pé kinní kan fún mi wọ́n ṣàfihàn mi lọ Dubai inú mi bá dùn wọ́n bá ní wọ́n ò fẹ́ mi mo bá ní ẹgbẹ́ torí Dubai ni torí ìlú èbò kò tẹ́ ṣe torí tó yẹ pé torí ìlú òyìnbó ni kò sí wàhálà èmi náà máa fẹ́ wọn ìgbà tán fẹ́ máa lọ wọ́n máa fún mi 5,000 kọ́mọ̀ kan máa fún mi lówó because asa ti gbà yẹn èmi gangan bùyàn ní 50,000 wọ́n wá fún mi ẹni tí ó ràn mí lọ lóyìnbó fún mi 5,000. bẹ́ẹ̀ Yorùbá dẹ̀ ni ẹni tó bá máa dáṣọ fọ́lẹ̀. tọ́wọ́ ẹ̀ lá máa wò ẹ̀ ní sórí ibú báwo pé 5,000 wẹ́ bóyá kàn wà bẹ́ẹ̀ ó tún di bí ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ́kẹta wọ́n ti wá fẹ́ plan láti wá ṣe mí gangan wọ́n fẹ́ ṣá mi fẹ́ gbà pátá ń dí mi wọ́n fẹ́ ṣá mi jẹ nǹkan tó fẹ́ sẹ́ndì owó ni wọ́n bá tún sẹ́ndì 7,000 àwọn ilé ìkànnì iṣẹ́ Olúwa kò máa sẹ́ni tó yẹ. wọ́n sọ fún wọn ni mo ní ẹmu nǹkan tó ṣẹlẹ̀ máa láìkílá irun yín agbára yín ò ní ká o máa ṣá yín bí ẹ fẹ́ ṣá mi ẹ ká dàda ni ní tí mo kó dání kọjá àdá o àmúre kan lẹ máa ṣe tá bá ti délùú òyìnbó gbogbo ṣíṣá tá a fẹ́ ṣára wa ẹja ń bá pe godfather mi kan hello sir my daddy báyìí ẹnìkan máa fẹ́ mo ní mo ti lọ́kọ wọ́n bá ń rẹ́rìn báwo wà ní lágbájá báyìí máa wọ́n ní bá lẹ ṣe ìrànmú ní wọ́n náà fẹ́ kéèyàn 14 travel out wọ́n wá fẹ́ kó mi mọ́ wọn wà ní ó kọ́kọ́ rẹ́rìn mo ní kí ló ṣẹlẹ̀ alájí kí ló dé my daddy ó bá ní ẹni yẹn ò lọ kò wọ pléènì rí kò lọ Ghana rí wàláì ọ̀rọ̀ burúkú kò lọ Ghana kò wọ pléènì rí bọ́n torí pé ọ̀rẹ́ mi yẹn mọ̀mọ́ set me up torí pé ó mọ̀ pé ohun yìí nǹkan yóò kan ní àsìkò yẹn tẹ́ni yẹn lè fi torí èyí tẹ́ lè mẹ́yìn ilẹ̀ kẹ́ fi ṣe fíìmù àmọ́ ẹ fẹ́ mẹ́yìn ilẹ̀ láti lọ àwọn nítorí láti ìlú èbó ẹ má pè Dubai ìlú èbó indi òyìnbó tán ìlú èbó pé èmi náà fẹ́ lọ ìlú èbó mo fẹ́ gun plane to come my story short kí ni ẹ ṣàdàrú mọ́ mi lójú pé irọ́ ni irọ́ ni wọ́n fẹ́ gbá ọ ni wọ́n gba pátánì rẹ ni ṣé èmi ò mọ̀ because owó tó fi ń travel gangan àkàìmọye èèyàn ni màá dé location wọn tó máa ṣiṣẹ́ lọ́wọ́ tí màá ní tí iṣẹ́ máa fẹ́ break bóyá torí pé mo ti experience iṣẹ́ break tí màá ní èló ni problem kí ni problem yín èló lè fẹ́ fi parí iṣẹ́ tí màá yá wọn mi ní rówó gbà mọ́ o lóòótọ́ ọ̀rọ̀ mi ní òjò èmi gangan ní òjò sórí gbèpè industry 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 fàyè hàn mi bọ̀ èmi náà fàyè hàn torí mi kù sínú ẹ̀ o máa fún wọn lówó tó pé káyé yín má bàjẹ́ kíṣẹ́ yín má bàjẹ́ at the end of the day ẹlòmíì sọ mí lẹ́nu wọ́n ní mò ń fowó ra ró ẹ dákun ró mélòó mò ń ṣe tí mò ń fowó ra ró mi fowó ra ró rí láyé mi wọ́n sì bá mi sùn rí nítorí iṣẹ́ kò ṣẹlẹ̀ rí ẹni tó bá ṣe rí kó bọ́ọ̀tà kó wá sọ eléyìí tí ìbá ṣẹlẹ̀ sí mi wọ́n sì ní fún mi iṣẹ́ náà ń jọ́ yẹn náà lọ́hùn tí wọ́n ti fẹ́ rèpù mi yẹn kò ṣẹlẹ̀ rí o ó kàn díjọ́ yẹn mo kàn ṣiṣẹ́ lọ́wọ́ ní ara tí mo fi máa ń ṣàdúrà fún Alhaji corporate ni wọ́n kàn sanwó iṣẹ́ mi kan wọlé ni mo kàn gbé godfather mi ẹni ẹ send account number mi mo fẹ́ travel mo ṣáà send owó sẹ́ni yẹn ìgbà ni ó mà serious lóòótọ́ yá ní kí wọ́n mú passport yẹn bọ̀ mo ṣáà ṣe kọ́kọ́ lọ Dubai alákọ̀ọ́kọ́ ọ̀nà àti kíní ìrọ̀rùn báyìí. 5,000 and 7,000 12,000 Dubai táwọn bá fi 12,000 táwọn bá fi gba pátá mi tí wọ́n á ní rírù bọ́ọ̀ náà lọ. torí kò tó fege ní. ìyàwó àdí àfàdà pakún ikún sálọ àdájú nù. ẹni godfather mi máa ní ó mà serious lóòótọ́ mo fẹ́ lọ ìlú ìbò tó fẹ́ fi gba ìgbọ́njẹ́ mo jẹ́ èèyàn tó wà determined tí máa fẹ́ ṣe nǹkan máa fẹ́ ṣe mìíràn àníṣẹ́ pé wọ́n rí pátá gbáǹdì mi dóò tó bá jẹ́ pé kíní ẹ bá ṣẹlẹ̀ ó ṣeé ṣe kéèmì àti ẹ máa lè orí ọ̀fẹ́ láti dúró kó báyìí torí tó bá yẹ pé ní ẹ bá ṣe bẹ́ẹ̀ tí mo wá realize kíní yẹn mo máa pa ẹni yẹn ó dẹ̀ possible kan tí kọ́tà mi ti wà lẹ́wọ̀n. àkùbá níjọba ò ní fi sí. get tí mo bá ṣe ń rántí bí mo ṣe ń sọ yìí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. odindi náà gbà pátá yẹn jìnnà fà ibi tó lọ sí sí kò ṣe padà mọ́ tó bá ti lọ tán ti gbà lọ ó ti lọ nìyẹn. so kí ni yẹn máa bí godfather mi wọ́n ṣàní àṣọ serious ọlọ́run mo fẹ́ travel sẹ̀ mo fẹ́ ọ̀rẹ́ set me up bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
so ìgbà tí gbogbo ẹ̀wọ̀ náà wá já sí rọrùn mo lọ France mo lọ Germany Ọlọ́run ṣàwá tó bóyá torí pé Ọlọ́run ti rí àníyàn mi ó rí pé nǹkan tí ìgbà tó máa fún mi ní visa America àwọn èèyàn ń ké mo wo pé kí ló ń pa àwọn ilé ìlẹ́kùn mi ò mọ̀ túmọ̀ ẹ̀ mo ṣáà lọ ṣáà ní come back for your visa kìíní kan in the next 5 days àbí síbẹ̀ náà mú dẹ̀ mọ́ àti báyìí náà lọ rọrùn ìtumọ̀ ẹni wípé ẹni tọ́lọ́run bá ń ṣe tiẹ̀ kò sí ẹni tó lè dojú ìjà kọ. wọ́n ní aṣòro ṣe bí tọ́lọ́run lọ́wọ́ sí. yes adùn ṣe bí tó ti parí Ọlọ́run dìídì lọ́wọ́ sí ìrìn ìgbà tí mo tún fẹ́ travel náà àwọn èèyàn tún sọ èèyàn kì í sọ̀rọ̀ pé o fẹ́ lọ sí Amẹ́ríkà kó pa visa Amẹ́ríkà kó sọ pé o máa wá Amẹ́ríkà mo mọ̀ tó wá dáràn bá ìwọ Ọlọ́run kó o dá Amẹ́ríkà tán kó sọ pé o ti wọlé tẹ́lẹ̀ bá máa sọ bẹ́ẹ̀ ìgbà tí mo wá ń lọ nínú plane ọ̀nà náà sábà ti ń lọ Dubai tí mo lọ France lọ Germany a máa mú duvet àdàbora ìmí àdàbora bọ́lẹ̀ àní fún wọn mọ́ nígbà mo wọnú plane Amẹ́ríkà wọ́n fún mi duvet wọ́n fún mi gbogbo nǹkan ìjà kí wọ́n bá torí ẹ̀ sọ pé padà sí. nígbà bá wá mú duvet tó yẹ pé torí duvet wọ́n ṣe dá mi padà Nàìjíríà èmi ò mú o ìfọwọ́ kan ìjákùn láìlọ́ lójú bí tó fi sí èmi àti akẹ́kẹ́ mo ṣá nígbà ọ̀tún yá àtúndé pàtúnṣe land mo tún rò pé kò kú mú duvet mú kankan wọn lè dá mi padà àjáde wọn ṣáà ti ìbí mi léèrè béèrè mo ti wọlé kí n lọ gbé ẹrù wọn bá ní a máa lọ gbé trọ́lí àṣé ibi tí mo ti lọ fẹ́ lọ gbé trọ́lí ibẹ̀ gangan ni ẹ máa ń pàṣẹ àwọn èèyàn wọ̀ tètè mọ́ dá wọn padà sí Nàìjíríà ní ò tètè mọ̀ ṣe rí ìgbà tí mo ní kí n tẹ kínní ẹ̀ tán máàcì àwọn èèyàn wọlé báyìí ẹ wo mo gan ìmọ̀ tí mo fẹ́ ṣe lójú kan náà ṣé tí mo yà jàrí trọ́lí yẹn gbé tí mo kó ẹrù mi síbẹ̀ mo ń gbá wọ́n ṣà ń sọ kínní kan bóyá èmi náà ń pè ó bóyá èmi kọ́ ọ lẹ́lẹ́lẹ́lẹ́ Ọlọ́run jẹ́ ń wo ẹ̀yìn mọ́ mo ṣà ń lọ èmi ẹ̀rìn dá mi padà sẹ́ àwọn àjẹ́ àdúgbò wa ò ní tẹ̀lé mi dá Amẹ́ríkà sẹ́ èmi ti wọlé màá dúró sẹ́ máa ṣe kinní kan so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún opó darapọ̀ mọ́ ìrìn àjò ayé mi kò fi mí sílẹ̀ lémi nìkan kò dẹ̀ jẹ́ kí n kábàámọ̀ rere kò jẹ́ kí n yàgàn rere Ọlọ́run tún wá fi àwọn èèyàn gidi tì mí àwọn bíi Bọ́sẹ̀ Akínọlá Ọlọ́run dìídì ẹmọ̀ kó máa ń ní àwọn èèyàn tọ́lọ́run máa ń rán sí yàn tó máa sọ wípé tẹ̀lé lọ máa bá tú ọkọ̀ ayé ẹ̀ wọ́n try fún mi gan-an Kúnlé Afọ́d ó try fún mi Àfíìsì Ẹniọlá ó try fún mi so mo rí àwọn èèyàn gidi around mi wọn jẹ́ kí n feel inferior wọn jẹ́ kó jẹ́ mi nìkan ṣá wọ́n dúró tì mí gan mo yan Ọlọ́run lógo. àdúpẹ́ lọ́wọ́ náà lákòótán pátápátá ìbẹ̀rẹ̀ yẹn láti sọ̀rọ̀ lé ibo nílé dúró báyìí ọ̀nkú ńkọ́. ọ̀nkú wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn kan lérò pé bóyá kò ní tẹ̀síwájú mo mọ̀ pé bóyá ti ṣe yín náà rí pé wo tó bá ti jọ́rọ̀ ìgbéyàwó ẹ̀ pààtì. bẹ́ẹ̀ ni bọ̀ síbẹ̀síbẹ̀ náà àpọ́nlé ò sí fún obìnrin tí ò ní adé orí a lot of ewu sí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. àjẹpọ̀ ọ̀nkú gbìyànjú láti lè ṣí kọ́kọ́rọ́ ọkàn yín yẹn torí mo mọ̀ pé máa ti pa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. thank God àdúpẹ́ àwọn àbúrò wa náà dẹ̀ lékún. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tó kí ni ká máa retí látọ̀dọ̀ yín ṣé YouTube channel ti wà fún yín ẹ ti ń gbá àwọn iṣẹ́ yín síbẹ̀ àbí bo ni ká ti pàdé àwọn iṣẹ́ yín. YouTube channel tiwa náà ti wà dó a sì ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́wọ́ ni bọ̀ iṣẹ́ mi kan bọ̀ tó ń bọ̀ láìpẹ́ Abọ́bakú ni title Abọ́bakú mi tí mo channel tó ti fẹ́ gbé síta torí èmi àti Adékàs lájọ ṣe Adékàs náà èèyàn gidi ni o alálùbáríkà ni kọ́lọ̀ máa fi ìbànújẹ́ sọ̀rọ̀ wọn ní ìgbà kọ̀ọ̀kan Mercy Aigbe èèyàn ní o wọ́n ní ìsúnmọ́ni lámọ̀ṣẹ́ ni Mercy Aigbe dúró tì mí ó dúró tán nígbà tí mo fẹ́ ṣiṣẹ́ yẹn ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà ó dúró tán pé ilé ò gbọdọ̀ ṣẹlẹ̀ ẹ jẹ́ ká dúró báwo la ṣe fẹ́ ṣe
bàtí bàtà Adékà àtijọ́ sọ̀tán ni Mercy sọ báyìí Mercy ṣe báyìí kò ríra ẹ̀ bígbà tẹ pé òun jẹ́ celebrity ńlá kò ríra ẹ̀ bígbà tẹ wípé bóyá àǹtí Àkànkẹ́ ò tiẹ̀ tó òun èèyàn dáadáa ni Mercy Aigbe mo fẹ́ kí gbogbo èèyàn bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe dáadáa. a jẹ́ pé Ajamina with the H wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín o àǹtí Àkànkẹ́ ní nǹkan yín tó kéré tó tóbi kò sí tó máa bàjẹ́ náà báyìí ṣé wá rí Adékàsìn ẹ máa lò wọ́n tẹ́yìn àfi tẹ́wọ́n lẹ́nu wọn ayọ̀ǹda wọn fún yín. lágbára lọ́wọ́ Ọlọ́run. àti yọwọ́ ayọ̀ǹda wọn fún yín ẹ̀yin náà lẹ́ni. láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyin Mọ̀mọ́ lọ́ba pè mí lọ́ba ní àdáni àǹtí Àkànkẹ́ là ń gbé bọ̀ ẹ̀bùn wa máa kéré mo ní wọ́n ń ṣèyàn bẹ́yẹn wọn bá wa fìfẹ́ gbà pé ìfẹ́ tá a fi pè wọ́n wá látòdìdí Ìbàdàn tán fi dá wa lóhùn ní ìlú Èkó mo nífẹ̀ẹ́ náà lọ́ máa rò mọ́ wa lára nítorí Jésù nífẹ̀ẹ́ inú wọn dẹ̀ ni Jésù ń gbé. inú mi ni o. ẹ jẹ́ n òkun. ó jìn inú mi ló wà. wọ́n ní ká gbé fún yín pé ẹ ṣe wo. ní tó báyìí ni ẹsẹ̀ àló kéré. Bíbélì wípé ẹnikẹ́ni tó bá ṣolóòtọ́ nù kékeré á mú ṣo lórí ohun tó pọ̀ ilé ìpọ̀ ò ká má parọ́. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tó fún wa lẹ́bùn iléeṣẹ́ yín ò ní jóná o Oyin Mọ̀mọ́ ò ní dàrú ẹ̀yin tẹ́ ń ṣe ètò àti agbátẹrù ẹ̀ ní yankun ẹ̀ ní dòkú o lágbára lọ́wọ́ Ọlọ́run tí wọ́n bá ń pín ìbànújẹ́ ní tọ́rọ́ àti kọ́bọ̀ kò ní wọnú iléeṣẹ́ yìí. Àmín. Mú dẹ̀ kí olóòtú ètò yìí náà Dámilọ́lá Bánirẹ́ wípé ilé àtọ̀nà yín ò ní bàjẹ́. Nǹkan ẹyọ kan tó kù ní láìfù yín tẹ́yìn gangan bọ́lọ́run sọ ní kọ̀rọ̀ àbí tẹ́yìn sunkún ẹ̀ ní kọ̀rọ̀ Ọlọ́run á yọ̀ǹda rẹ̀ fún yín. Ẹ ní báráyé fọwọ́ tì ẹ ní kúkẹ́ tó kú. Ọmọ aráyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ wọn ò ní béèrè ara yín lọ́wọ́ ara yín nígbà tí iléeṣẹ́ ìbá gbòòrò tí ètò igogogogo bá gbòòrò tán ju bó ṣe wà lọ àní fi yín ṣàwátì àní fi RIP dá yín mọ̀ láṣẹ Èdùmàrè torí ṣẹ́rí ní indọ́sítírì wa nǹkan ẹyọ kan tó kọ́mọ̀ tá a mọ́ bára wa ṣe RIP ni tẹ́nìkan ni wọ́n bá kú ẹ wà tẹ bá máa lórí social media ẹ rí write up mi you are must kìnnìkan you are the kìnnìkan ẹ wà máa wọ̀ pé nígbà wo làwọn eléyìí close ìgbà tẹ́ni yẹn ń ṣe nǹkan rẹ tó yẹ kó jẹ́ kó mọ̀ wípé mọ̀mọ́ Dámilọ́lá Bánirẹ́ rí wọn ò ní ṣe bẹ́ẹ̀ o lágbára lọ́wọ́ Ọlọ́run picture yín tó fine jù ọmọ aráyé ò ní fi pamọ́ fún ara ìfẹ́ ẹ máa rògo yín lò ẹ ní kúkẹ́ tó kú gbogbo ẹ̀yin tẹ́ wà tẹ́ ẹ bá wọn ṣe tẹ́ jẹ́ kí Oyin Mọ̀mọ́ program tẹ́ jẹ́ kó ládùn tó lórin ẹ̀yin tí soundman ni cameraman ni director wa ni wọ́n ti ẹ̀ ṣe èèyàn ni yín inú mi dùn láti bá gbogbo yín ṣiṣẹ́ papọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní kú o ẹ ní dòkú ẹ ní dọ̀fọ̀ ọmọ aráyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ ẹ ní yàn gbogbo yín pátápátá ẹ máa fọwọ́ yín gba ẹ̀tọ́ yín ẹ máa ṣe débi èrè láṣẹ Èdùmàrè bẹ́yìn kan ṣe máa gbẹ̀tọ́ yín lọ́wọ́ báńkì yẹn àmín ẹ̀yin láàmọ̀ bá àwa láàmọ̀ wá ẹ ṣé àdúpẹ́ lọ́la aláwọ̀lá kó ẹta ilá abẹ́rẹ́ ẹ̀yìn wọn lórí ètò Oyin Mọ̀mọ́ eléyìí dùn Oyin Mọ̀mọ́ lè I must tell you eléyìí dùn ó yàtọ̀ nínú àwọn interviews tá ti ń gbé wá nítorí pé àlejò tá a gbé wá fún wa gan lénìí tẹ bá ní ká wò a ti mọ̀ pé àwọn kàńdá wà nínú rẹ̀ sí àti a máa yà sọ́tọ̀ ni kò ṣeé fi papọ̀ òun ni ti àǹtí Àkànkẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn náà tẹ fẹ́ kàn sára sí wọn ẹ lọ sórí social media page wọn ẹ kàn sára sí wọn ẹ̀yin tẹ máa ń sọ fún wa náà pé ẹlẹ́bùn tẹ fẹ́ fún àwọn àlejò tá a bá gbé wá ẹ lórí social media page wọn náà ẹ pàdé wọn bẹ̀ orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ ká tún fi ìbùkún àti ire ká tún fi pàdé níjọ́ mi ìwọ tí Ọlọ́run gbìyànjú láti gbé sí ipò wọn ṣàgbára ẹ o má fi ipò tó ní má fi ní ọmọlàkejì lára o ká máa rántí ìtàn ọba Nebukadnezari nínú Bíbélì ire o.
Oyinmomo, Oyinmomo.